ìyàwó ẹ̀gbọ́n ọkọ mi tó ṣe fẹ́ da ìrìn ẹ̀mí àtọkọ mi rú àti ìyákọ mi rú nítorí àwọn ọ̀rọ̀ tó sọ fún mi tó rò bóyá mo sọ fún wọn. Ẹ máa bọ̀, story mi ni mo lè fẹ́ kẹ́ fi ṣàríkọ́gbọ́n. Ọkọ mi tí mo fẹ́ tí mo bí ọmọ fún dáadáa àwọn ọmọ mi. Ẹ má jà sọ̀rọ̀ fast forward pé àtijọ́ ń gbé gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Mind you, ṣó fẹ́ mi ní ṣùlọ́kà kò fẹ́ mi ní ṣùlọ́kà, ṣó sanwó orí mi kò sanwó orí mi, ṣé a lọ registry a lọ registry. Ìdí tó fà tá fi ṣe àwọn nǹkan wọ̀nyí èmi ló yé. Tó bá jẹ mọ́ kí n sọ nínú àwọn fídíò yìí mo máa sọ. Àmọ́ mi ò lóyún wọnú ilé ẹ̀. So ó mú mi lọ sínú ilé, ó mú mi lọ sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n yẹn pé ẹni tó fẹ́ nìyẹn first born wọn, ọkùnrin first born náà nìyẹn. Daddy òun lélẹ́yìí o, ìyàwó wọn nìyí o, mọ́mì wọn wà ní Ìbàdàn ẹlẹ́sẹ̀ ọkùnrin mi. Èmi ò lọ sí ìlú, òun náà lọ sí ìlú White Garment Church láti pàdé Celestial. So yẹ kí n mọ̀ pé ẹ̀mí ló ń darí wọn. Aṣáájọ wọn bẹ́ẹ̀ ẹ̀gbọ́n yẹn lẹ́lẹ́ olùṣọ́ ni wọ́n tí wọ́n ní church, so a lọ bá wọn bẹ́ẹ̀. So lẹ́yìn ìgbà yẹn èmi àti ìyàwó wọn a ní good rapport àwa okay. Fast forward ìgbà yẹn èmi ti lóyún. Ó yẹ kí ọkọ mi gẹ́gẹ́ bí ọkùnrin nígbà náà dáadáa ọmọ mi ó yẹ kí ó ṣẹ̀ mí àwọn ìwà ọkùnrin bíi kí ọ̀rẹ́ kó máa ṣìbá x sọ̀rọ̀ bí kíní kan, so mo á pa ilé ẹjọ́ tí pé gbà tí mo wà ní ẹ̀mọ̀ ọkùnrin ṣá gẹ́gẹ́ bí young àwọn ọmọ tó ṣì young. So ó wá wọ́n bá pa ilé ẹjọ́ pé má yóò ẹ̀gbọ́n ẹ̀ máa lọ sọ fẹ́ gbọ́n ẹ̀ nígbà tí mo lọ sọ́dọ̀ wọn gbà tí mo débẹ̀ àṣé mọ́mí ìyàwó wọn àti dádì ẹ̀gbọ́n ẹ̀ àti ìyàwó wọn àṣé wọ́n ń jà wọ́n kàn ní misunderstanding ìyàwó wọn dẹ̀ bínú so mo ti rí bílẹ̀ ṣe rí but kò kàn sáì mi ọ̀tún bá mi ṣe òsì bá mi ṣe tó gbogbo àjọ wà papọ̀ àṣe èmi àdáná màá sọ wọn màá wákàtí síta màá bá wọn fọwọ́ màá ṣe kínní so èmi láti pé mo fẹ́ rí dádì ṣáwájọ́ ń sọ̀rọ̀ before then èmi ò tí ì ní wọn láti bá wọn sọ̀rọ̀ pé èmi àti dádì yẹn àtijọ́ jókòó ká sọ̀rọ̀ gbogbo mo sì fẹ́ fẹjọ́ sùn bọ̀ ìyàwó wọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé wọ́n ṣe báyìí kínní kan nǹkan táwọn gan sọ fún mi nípa ọkọ wọn ó wọ́ọ̀sì ju nǹkan tèmi gan gbé bọ̀ mo fẹ́ fẹjọ́ sùn ọkọ wọn fún ìyá dákẹ́ bí màá ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìyákọ mi àwọn ló da gbogbo inú ilé ìrú wọ́n fọ wọn ní poison wọ́n gbẹ́lúbọ̀ wọ́n fi ìlúbọ̀ kan lóṣìṣẹ́ àwọn ọjọ́ kan ẹ̀lúbọ̀ yẹn poison wà ń bẹ̀ àwọn lọ dànù ní Ọlọ́run ló yọ àwọn wọ́n fọ àwọn ọmọ street ìjọ kan Ọlọ́run ló yọ àwọn ọ̀rọ̀ tí mo sọ ó lè túlé ká o ìfẹ́ kò fi kẹ́kọ̀ọ́ ni ó lè túlé ká torí wọ́n máa ṣáà sọ̀rọ̀ ìbàjẹ́ in fact wọ́n sọ wọ́n ní akọ wọn ó lájẹ́ ó ṣe gbá kí n wà pàtó wà lẹ́sẹ̀ àwọn omi ń gbóná àwọn oníjẹ́ kó dà sí àwọn lẹ́sẹ̀ kìdí kan wọ́n sàṣọ oríṣiríṣi tí wọ́n bá sọ pé rọ ni mo pa ẹni kó wọ́n bọ́ síta kó wọ́n abúra sí wọ́n sàṣọ oríṣiríṣi ọ̀rọ̀ ọmọ ìlú òkèlè mi nígbà tó ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún mi tán mi ìfẹjọ́ sùn dádì mọ̀ nígbà tó tẹ̀ mí fẹ́ lọ mo ṣàkúrò mi nígbà kọ́míṣán ló sì mi torí mo wá ní àtìbọ̀n mo ṣàkúrò níbẹ̀ mo lè pẹ̀lú mi ẹgbẹ́ mi pẹ̀lú ìfẹjọ́ sùn ọ̀rọ̀ mi tí àwọn wọn sọ mo tí ọ̀rọ̀ yìí tí wọ́n bá escalate mi ní sọ̀rọ̀ níbẹ̀ tó máa escalate máa sọ̀rọ̀ níbẹ̀ kẹ́ fi kọ́ ọgbọ́n ni ọ̀rọ̀ yìí lè ní pàtì o ó lè ní pàtì o wọ́n ti bring down Instagram mi wọ́n ti bring down Facebook page mi nítorí torí pé mo polówó ọjà nínú àwọn fídíò tí mò ń ṣe síbẹ̀ wọ́n ti suspend mi so ẹ lè má rí mi lórí Instagram ẹ lè má rí mi lórí Facebook àmọ́ lórí TikTok àti YouTube ó wà ń bẹ̀ tí wọ́n bá escalate ọ̀rọ̀ yìí ẹ̀ ní gbọ́rọ̀ yẹn ẹ ṣáà máa gbọ́ o ọ̀rọ̀ tó gùn máa ṣe láìfẹ́ máa gbọ́ sẹ́rí lẹ́yìn ìgbà yẹn èmi bá jẹ́ ti lọ́n tèmi mo bá bímọ nígbà tí mo bímọ ṣé mo pé arábìnrin yìí ẹni tó pé arábìnrin yìí nígbà táwọn ìyá kọ mi dé èrò pọ̀ lé mi gan tí mo bímọ I don't want to talk that part mi ìfẹ́ talk that part torí pé èrò pọ̀ lé mi gan kò dẹ̀ sówó lọ́wọ́ ọkọ mi ọ̀nà máa ṣe kò mú ní kó má ṣe kò mọ́ ẹ má yẹ kí n sọ gbogbo yẹn ẹ jẹ́ wọ́n sọ̀kọ́ tí pàtì tí ó máa kó nínú gbogbo ọ̀rọ̀ yẹn àwọn akọ mi wá bí ò ṣe sówó lọ́wọ́ ọkọ mi tó yẹn gbogbo àjọ wà lálàáfíà ṣe mọ̀ èmi ọmọ kékeré tí mi ṣe kán rí ṣe bí pé ìyálé mi dẹ̀ wà nígbà tó ń ṣe kò mú jọ kó mọ́ ìyálé mi dẹ̀ pé àwọn ìyá akọ mi ó dẹ̀ pé wọn sábẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ ó fẹ́ sọ̀rọ̀ ọmọ ẹlẹ́gbẹ́ ó fẹ́ sọ̀rọ̀ ìyá lóde níbi lábẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ ìyálé mi dé bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mi fún ìyá ọkọ mi yìí àjọgbérí o
mo kàn lọ kí wọn nírí ni o tó bẹ̀rẹ̀ sí sọ fún wọn pé ọmọbìnrin lè ọkọ dẹ́jà ọmọ mi yẹn ti fẹ́ ìyàwó kan rí so ó ti lóun obìnrin kan rí but lady yẹn kú so ọmọ yẹn náà kú so I don't talk much about it me I don't know that lady I don't know her so mo kàn gbọ́ ó sọ fún mi ṣé mo pé wọ́n mi wá sọ fún mi pé ìtókù yẹn ó má sàn ju eléyìí lọ mo wà lábẹ́ igi ọ̀hún sọ lábẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ gbogbo tó sọ pátápátá mo fi Ọlọ́run ọba ṣe ẹ̀rí nobody tó wá sọ fún mi nobody tó wá sọ̀rọ̀ yẹn fún mi òun wọn bá èmi wọ́n sọ ogun ẹ̀ tó mo ti rò pé kìíní yẹn ó ti change pàtàkì parí kò mọ̀ tán tá a délé nobody ó ti kọ̀rọ̀ sí wọn nínú kò mọ̀ mí rí o mi ò mọ̀ rí o mi máa ń kọ́ pa family wọn àwọn yakọ̀ mi ti wá kí mi rí nílé wọ́n rí ìwà mi wọ́n ti wá kí mi rí nílé wọ́n rí ìwà mi kódà nígbà tí gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi pé yakọ̀ mi ṣe kíní kan ṣẹ́ mọ̀ ọ̀rọ̀ máa ń gbénú èèyàn nígbà tí ó kò láti mo fẹ́ bímọ mo lálàá tó sì yẹn mo lálàá pé mi àti yakọ̀ mi jà ìgbà tí mo jí mo sọ fọ́kọ mi pé mi àti mọ́mí ẹ jà lóru mo ní mọ́mí ẹ kọ́ o mo ní wàhálà wọ́n lu àwọ̀ wọn fi ṣèkà ni wọ́n sọ fọ́kọ mi gbogbo nǹkan tí ìyálé mi yẹn sọ mo sọ fọ́kọ mi nílájà àwọn ọmọ mi yẹn nígbà yẹn mo sọ fún pé nǹkan bẹ́ẹ̀ èmi ò lè bọ̀ àṣírí mi lè bàṣírí fún mo sọ gbé ẹ fún bọ̀ mo sọ pé kó ṣàmáwò ó bá di ọ̀n bá wé ọmọ ọ̀n rí ọmọ mo wé ọmọ mi fúnra lára mi àbí ta ni ọwọ́ ọ̀pẹ jáde ọmọ mi wá lọ pè nìkan ní wọn ṣáà rí ọmọ wọn ti kọ̀rọ̀ sóun náà ní bọ̀ torí pé láì pé ó nífẹ̀ẹ́ mi nígbà yẹn ó dúró tì mí nígbà yẹn ẹjọ́ wa bọ́ọ̀sì brain yìí ó bá dára ọjọ́ kejì nígbà tá a jọ́sẹ̀ ó bá bá mi àyàwó ó ní wọn wà pẹ̀lú ẹ ó bá ṣàdúrà fún mi ló bá ń lọ ṣé mo ìgbà tó ń lọ yẹn mo ṣàrẹ́rìn nígbà tó ń lọ ó bá tó pọkọ mi lójú ọ̀nà ó bá sọ fún pé ẹ má yẹ kóbìnrin kan máa control yín o ẹ má yẹ kóbìnrin máa control ewúrúkọ àti wọ́n yẹn wù nígbà tó pé ọ̀rọ̀ tí mo sọ yẹn ọ̀rọ̀ tó sọ fún mi yẹn ó rò bí amòjì sọ fáwọn ìyá kan mi ni èmi ò jẹ́ láyé àti sọ fún mi òun rán mi sí wọn ọ̀rọ̀ tí mo sì mọ̀ èsì wọn ọ̀rọ̀ yìí pọ̀ o mo ṣe ń bọ̀ o mo ń bọ̀ ní live stream nígbà tí di aago 4 sí aago 5 I am coming to live stream to talk about it láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ dí òpin this woman say the most of the time kí ọkọ dúró ti ìyàwó ẹ̀ àmọ́ ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ sí àwọn ọkọ yìí nínú tí ọkọ yẹn ò bá ní ẹ̀mí Ọlọ́run kí ìyàwó yẹn gan máa gbàdúrà dáadáa wọ́n máa kọ̀ yọkọ ẹ̀ sí ẹ ibùdó ẹ mọ̀ àwọn ẹlẹ́mìí kúrékùrè wòlíì sì ni wọ́n nǹkan táwọn rí nǹkan tó ń ṣe ó bá lọ sọ bẹ́ẹ̀ fọkọ mi nígbà tó ń lọ ní junction àwọn ìyá ọkọ mi náà inú rẹ gbogbo àwọn ìyá ọkọ mi yẹn bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yẹn látòrí first born àwọn ọkọ mi I am saying this to this camera now they are good people ọkọ wọn máa dẹ́ ilé ọkọ wọn máa láìkì mi o yé tí bá lọ́dọ̀ wọn báyìí nǹkan tí wọ́n kì í fún ọkọ mi ọmọ àfún mi mo máa lọ tún sí wọn lọ́rùn ni láti nǹkan báyìí mo fẹ́ jẹ kí ni kan aṣíní máa bí wọn a lọ gbọ́mọ kí wọ́n gan ìwà tí wọ́n wù a tún sọ lórí live stream yìí mo ń bọ̀ àwọn òṣèré àwọn fámìlì ọkọ ń gbà mí àwọn kan wà tó máa ń jẹ́ girugudu tó máa ń dáná rú àwọn orogún kan wà àjọfẹ́ kọkàn náà o ìyàwó ẹ̀gbọ́n ọkọ ni o first born ni o ṣé mo pé gbà tí mo tún bímọ tí mo tún lóyún ọmọ mi tí mo bí láàsì yìí ṣé mo pé ó tún pé gbogbo ẹbí lé mi lórí àmọ́ àwọn ẹbí ọkọ mi ti mọ ìwà mi jẹ́ kí wọ́n mọ̀ wá ẹ lẹ́dẹ̀ àwọn ọmọ mi ò sí ń bẹ̀ every one of them wọ́n dúró gidigba sí mi lẹ́yìn ni wọ́n dúró gidigba sí mi lẹ́yìn ni ṣé mo sọ pé Ìbàdàn ò dáa ni Ìbàdàn dáa àwọn kan wà tó jẹ́ girógún tó wà ń bẹ̀ ṣé ẹni tó bá wá ń bí kó mọ ọmọ mi tí mo bí láàsì yìí á mọ̀ pé Ìbàdàn dáa gbogbo wọn pátápátá báyìí mọ́mì mi lè dá mọ́mì mi àti ìyá ọkọ mi tó jọ wà nílé wa rí lè dá àwọn ọmọ síra pé ìyá ọkọ ilé ìyàwó lélẹ̀ kò sí kúkú sínú kan àwọn girógún tó wà láàrin wọn yẹn mo fi sùúrù mo fi ṣẹ́gun ẹ̀ so mo ń bọ̀